ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ oore nílé Ifẹ̀ ṣe yín oore ní àpèrè Oòduà ṣe yín ó ní Oòduà ló ṣe yín kí ló dé tẹ́ wá gbógun ti Ilé Ifẹ̀ oore la ṣe yín nítorí pé ẹ bá mọ̀ tí ó mà ṣe o ẹ sì fẹ́ gbọ́ ìtàn àmọ́ ẹ já bọ́ sínú tọ̀ǹgàn kẹ́ wá wo ẹni tó jẹ́ aláìmoore àti ẹni bí ẹ̀yin ará Ọ̀yọ́ aláìmoore òní abájọ wọn ní Ọ̀yọ́ lóṣó inú wọn dọ̀bálẹ̀ ládùúgbò oore tí Ilé Ifẹ̀ ṣe fún pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ nílẹ̀jì Adéyẹmí ọba Lámídì Adéyẹmí ìran yín ò bá mọ̀ ti jẹ ọba mọ́ láéláé ìran yín kò bá mọ̀ ti jẹ ọba mọ́ láéláé tí kì bá sọpẹ́ lọ́pẹ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọba ìbá ti síkù nínú ìdílé yín. ọba ilẹ̀ mọ̀ṣọ́ náà nínú kílẹ̀ ọba Lámídì Adéyẹmí ìdásílẹ̀ kò sẹ́ tó gbé náà ojú Ọọ̀ni ibùdó bàbá wọn gan tán lé kúrò lórí oyè kò tó bẹ́ẹ̀ láti gbé náà ojú Ọọ̀ni but nígbà tí ọba Lámídì Adéyẹmí. Mo kí wa wípé ẹ tún káàbọ̀ sórí ètò mi mo kí ọmọdé mo kí àgbàlagbà ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ kojúmọ́ ibi tí ọwọ́ tẹjọ níbi tí a bá ti ń wò ó lẹ́ẹ̀kan sí ká tó máa lọ síbi ètò ní orúkọ mi ò yí padà ọmọ bùrẹ owó ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́ ayé sì kò tọ́ lóòótọ́ o àwọn bó ti wulẹ̀ kí ayé kò tọ́ tó àwọn kan wà dandan ni kí wọ́n dó lórí òótọ́ ọ̀hún. Fídíò tí mo ń ṣe yìí mo ń ṣe kí gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá kí wọ́n bá lè rí pàápàá jùlọ Almaroof mo lè fẹ́ kí ẹ bá mi share sí Almaroof wọ́n sọ̀rọ̀ sí bàbá wa Ẹlẹ́bùrúbọ̀n àmọ́ bí màá ṣe fún Almaroof lésì yóò yàtọ̀ díẹ̀ nínú fídíò yìí nítorí pé Yorùbá ní ìsíwò ìwòrìwò ohun tá a bá dìjọ wò òun náà ló máa ń gún. Bàbá sọ gbólóhùn kan wípé látijọ́ tí ọba yìí ti dé ń ló ti bẹ̀rẹ̀ sí ní jà kò rẹ́rìn-ín gbogbo àwọn èèyàn ló bẹ̀rẹ̀ sí ní bú kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló ti yẹ̀yẹ́ máa mú ẹ̀rí wá nínú fídíò tí mo fẹ́ fi hàn wáyé ìyẹn jẹ́ àkọ́kọ́. Àmọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló fa wàhálà láàrin Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ àwa ò kì í ṣe ajá Ọọ̀ni o Almaroof nítorí pé àwa mọ òtítọ́ adẹ̀dúró lórí òtítọ́ kò wá sí bó ṣe wulẹ̀ kó burú tó ọmọ òní sọ pé bàbá òní sọ pé ó dọwọ́ ọmọ ńlọ́rùn Ọ̀yọ́ títẹ Ọ̀yọ́ dó láti ìlú Ilé Ifẹ̀ ni Ọ̀rànmíyàn ló sì tẹ Ọ̀yọ́ dó Ọ̀rànmíyàn gan òdẹ kì í ṣe ọmọ Oòduà ọmọ Oòduà ni kí ẹ bá lè mọ̀ pé ọmọ òun náà ni Ọ̀yọ́ dẹ́ sí Ilé Ifẹ̀ yálà o ẹ pé Ọọ̀ni ní spiritual leader o torí pé nínú èdè Yorùbá kò sí tó ń jẹ́ spiritual leader ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin lẹ fẹ́ fọ́ọ̀mù ẹ̀ bẹ́ẹ̀ kì í dẹ̀ ṣẹ̀bi yín kì í ṣẹ̀bi ẹ̀yin ará Ọ̀yọ́ ẹbí bàbá wa tí wọ́n gbéṣẹ̀ ọba Lámídì Adéyẹmí ẹbí wọn ni àwọn ni wọ́n gbin ọ̀tẹ̀ àwọn ni wọ́n dá ogun sílẹ̀ àwọn ni wọ́n dá ọ̀tẹ̀ sílẹ̀ tí màá sì máa mú ẹ̀rí wá níbi fídíò tí mo ń ṣe kì í ṣe bí a kàn sọ̀rọ̀ àwọn ẹlòmíì a kàn ṣe fídíò a kàn sọ̀rọ̀ lọ gbùrù kò ní sí ẹ̀rí ẹ jẹ́ ká lọ mú ẹ̀rí wá níbi tí àwọn èèyàn ti sọ níbi tí àwọn tí wọ́n jẹ́ ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ti sọ ìtàn torí pé gbogbo ọba pápátá tó bá ti wọ ìpẹ̀bí àwọn ọba ọ̀hún wọ́n sọ ìtàn fún wọn wọ́n pa wọ́n nítàn àwọn bàbá wa ṣì ń bẹ láyé wọn àti ikú ọba Lámídì Adéyẹmí àwọn ni wọ́n dá wa láì sílẹ̀ wọ́n dá sílẹ̀ látara wípé wọ́n ń sọ̀tẹ̀ ẹ̀fẹ̀ wọ́n ń ṣẹ̀tẹ̀ ẹni màá jẹ́ kí èmi àti yín máa jẹ́ ká lọ wo fídíò yìí bí ọ̀tẹ̀ ọ̀hún bó ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí èmi àti yín ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí. ètò ti jẹ òní very close to ọba Adérẹ̀mí bàbá máa ń rán kiri olórí ọmọ represent wọn anywhere bàbá fẹ́ ṣe nǹkan ọba Lámídì Adéyẹmí náà wọn represent wọn bẹ́ẹ̀ so kò dé kò ń fìfẹ́ ṣeré nígbà tí bàbá wa kú tí bàbá wàjà ó rí òṣìṣẹ́ yẹn tẹ̀ wọ́n fi jẹ́ acting chairman ṣe pé ọba Adéṣọjà Adérẹ̀mí ní chairman so wọ́n gbà tí bàbá wa wàjà wọ́n fi
ọba Lámídì acting chairman nígbà tí wọ́n jẹ ọba tí Síjú Adé débẹ̀ òun rí bíi pé èmi ní senior èmi ní mo kọ́kọ́ jọba síwájú ẹ̀ èmi náà ti di acting chairman ó fẹ́ kán sọ ní chairman kí Síjú Adé jẹ́ vice tí ipò yẹn àpèrè náà ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe ìwọ gangan náà ó ti bọ́ sórí àpèrè yẹn ó dẹ̀ gbọ́dọ̀ dúró lórí ẹ̀ mi náà wọ́n á fi Síjú Adé jẹ́ chairman ọdún kó padà sí vice ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ní ó tako bàbá àgbé ọba Lámídì Adéyẹmí gan jẹ ọba tí ì bá ń ṣe ọba ìwà rẹ̀ kiri ọba Síjú Adé was a prince. ẹ̀yin wa tẹ́ ń wò mí ọ̀rọ̀ balẹ̀ haditan Yorùbá a máa ń keep record Yorùbá dẹ̀ máa ń keep ọ̀rọ̀ nítorí náà kí Almaroof ẹ lọ mẹ́sọ́nu gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ pátápátá ẹ lọ mẹ́sọ́nu tí ẹ ò bá mọ̀ ìtàn ẹ lọ wá ìtàn ọba Ọ̀wọ̀ Adégbógundé ni ẹni tó bá sì gbé ogun dé ẹ̀rọ ni kò nà kóró ogun ṣé ẹ gbọ́ ìtàn gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjire gbogbo ọmọ kóòtù òjire gbogbo ọmọ Oòduà ẹ jẹ́ ká lọ máa ṣèwádìí ìtàn ọba yìí ń sọ wípé ọba Adéyẹmí ló dá ọ̀tẹ̀ sáàárín kí sì nìdí ọba Adéyẹmí jẹ́ ọba Adéyẹmí ó jẹ́ ẹni tó gbà gangan ó jẹ́ ọba tó gbà fún Adérẹ̀mí wọ́n ní kò sí ọjọ́ kan kí ọba Lamid kó má dé Ifẹ̀ nítorí pé ó gbà wípé Ifẹ̀ lolórí ó sì gbà fún Adérẹ̀mí Síjú Adé now màá wá máa lo Ọọ̀ni torí pé Ọọ̀ni Ilé Ifẹ̀ gbogbo wọn jẹ́ màá wá máa lo Ọọ̀ni nísìnyí tí n bá ti ń lo Ọọ̀ni ẹ gbà pé ọba Adérẹ̀mí ni mò ń bá wí now ẹ gbà pé ọba Adérẹ̀mí ni mò ń bá wí ọba Lamid bàbá wa tó wàjà wọ́n gbà fún Ọọ̀ni wọ́n gbà fún Ilé Ifẹ̀ wọ́n máa ń lọ lójoojúmọ́ torí pé ìtàn náà ń bẹ wípé kí wọ́n tó jọba gan níṣẹ́ ni wọ́n lé bàbá wọn kọ Awólọ́wọ̀ ló lé bàbá Adéyẹmí Awólọ́wọ̀ ló lé bàbá Adéyẹmí Lámídì Awólọ́wọ̀ ló lé kúrò Awólọ́wọ̀ ló lé abẹ́ kúrò lórí oyè ìtàn máa ṣe bó ṣe ń bọ̀ ń bẹ́ yẹn náà àmọ́ ẹ má jẹ́ kí n jọ̀ bẹ́ẹ̀ kí wọ́n kọ́ mélèé àmọ́ nígbà tí ọba Adérẹ̀mí kú ìyẹn Ọọ̀ni tó kú wọ́n wá fi ọba Lamid Adéyẹmí wọ́n elevate ẹ̀ sí kíni o sí acting chairman torí pé ọba Adérẹ̀mí ni chairman òun ni vice chairman àmọ́ nígbà tí ọba Adérẹ̀mí ti jẹ́ Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kú wọ́n dẹ̀ sọ pé ọba Lamid Adéyẹmí ó gbà fún Ọọ̀ni Ilé Ifẹ̀ gidi gan ó tẹríba fún àmọ́ nígbà tí torí pé ó dẹ̀ nídìí tó ṣe tẹríba fún o bó ṣe ń bọ̀ ń bẹ́ o máa padà sọ ní tó ṣe tẹríba fún torí pé Ilé Ifẹ̀ ló jẹ́ kí Ilé Ifẹ̀ Ọọ̀ni ló jẹ́ kí ọba Lámídì Adéyẹmí ló jẹ́ kó rí adé dé torí pé ìran wọn ò bá mọ̀ ti di adé mọ́ láyé àti fábàdà oore ní Ifẹ̀ ṣe fún yín ẹ̀yin ará Ọ̀yọ́ oore ní Ifẹ̀ ló ṣe fún yín nígbà tí ọba Adérẹ̀mí kú wọ́n wá eliféètì Aláàfin of Ọ̀yọ́ ìyẹn ọba Lamid Adéyẹmí wọ́n eliféètì ẹ̀ sí acting chairman nígbà tí wọ́n gbé sí acting chairman òun ti rí ìpò gẹ́gẹ́ bíi pé wọ́n tóun ti di acting chairman òun lòun máa padà di chairman torí pé ọba Adérẹ̀mí òun ni chairman àmọ́ nígbà tí wọ́n padà wá yan Síjú Adé wọ́n dá ọba Adérẹ̀mí padà sí vice chairman wọ́n wá gbé ipò chairman fún ọba Òkun-Adé Síjú Adé ìyẹn ló bí Adérẹ̀mí ìyẹn ló bí Lamid Adéyẹmí nínú pé kí ló dé ó ti rò pé wọ́n máa elevate òun sí chairman wọ́n wá gbé Síjú Adé sí vice chair torí pé òun ti ń jọba kí Síjú Adé kó tó dé wọ́n á dẹ̀ sọ̀rọ̀ nípa personality wọ́n ń sọ̀rọ̀ nípa stool orí oyè yẹn ipò tẹ́ fẹ́ jẹ gẹ́gẹ́ ni wọ́n kì í ṣe ọba kì í ṣe ẹni tó jẹ́ bí kì í ṣe orí àpèrè yẹn gẹ́gẹ́ ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí ibi tí wàhálà ti wà rèé ẹ̀yin lẹ́gbẹ̀gbìnrin ọ̀tẹ̀ Ọ̀yọ́ ló so inú yín dọ̀bálẹ̀ Ọ̀yọ́ ẹ lóso inú yín dọ̀bálẹ̀ ẹ rí ìtàn gbogbo yín pápátá lè rí ìtàn yín o àti Almaroof ni o àti Lájí Abbas ni o àti Johnson ni o gbogbo yín pápátá lè mọ ìtàn yìí ṣùgbọ́n ẹ sì ń dọwọ́ bò lójú tẹ́ ẹ bá ti ẹ mọ̀ àfi tẹ́ ẹ bá lè bù rẹ̀ lókù pẹ́ mọ̀ ẹ sì ń dọwọ́ bò ìtàn lójú ṣùgbọ́n àwọn ọba yín wú jáde á bá yín tú ti gbogbo àwọn ọmọ wa náà ó sì mọ iṣẹ́ tó ń kálukú wá ń ṣe yìí now
ọba Lamidi rò wípé wọn ò fòun jẹ ṣáàmà